Ekale, as you've been seeing, this is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ Prophet Olu Alo tó ń lọ lọ́wọ́ yìí o, àti Kolawole àti Rotimi Daniel àti Olu Alo àtàgbàlá Gabriel gbogbo ẹ̀ tí wá fọ́mọ́ra wọn báyìí. Àṣírí voice note oríṣiríṣi tí wá bẹ̀rẹ̀ sí ń jáde bí Kolawole ṣe fi ọgbọ́n wọnú Rotimi Daniel tó fẹ́ máa da gbogbo nǹkan rú tó ṣàn papọ̀ mọ́ra wọn. Ọ̀rọ̀ yìí lágbára o, but ẹni tá lè rí báwí náà ní gbogbo ọ̀rọ̀ yìí. According to bí mi ṣe feel o, tí Olu Alo bá ti dáhùn gbà tí Rotimi Daniel sì ń pè láti beginning, òní máa tabara ilé kó máa tabara oko kó máa forí eku gbá ẹyẹ kó máa forí ẹyẹ gbá eku. Bọ̀ ọ̀rọ̀ yìí ti wá lágbára báyìí, voice note ti wá jáde lóríṣiríṣi ọ̀nà. Kolawole yìí gan-an wọ́n ní Pastor Olu Alo ó ti ṣe ìrànlọ́wọ́ fún arákùnrin yìí pẹ̀lú ọmọ ẹ̀, but ọgbọ́n àrékèrèkè ni arákùnrin yìí fi àkíní kan drag Olu Alo wálẹ̀. Ọ̀rọ̀ yìí ti wọnú ara wọn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Ìyálájé. Ìjọkàdé ò náà gba ìwádà WhatsApp ẹ̀ tó mo wá mẹ́sẹ̀jì ẹ̀ tó wá ní kékeré fún details ni wọ́n á dúró ní tí ìfẹ́ fún details ni wọ́n á dúró. Ó lóun wá lọ ẹ máa gbọ́ o sórí gbogbo ẹ̀yin tí Rotimi Daniel bá ń wọlé sí lára kẹ́ ẹ lè mọ gbogbo àwọn ọgbọ́n tó ń lò. Sorry, tí Kolawole bá ń wọlé sí lára kẹ́ ẹ lè mọ irú ọgbọ́n tí Kolawole tó ń lò. Fúnra rẹ̀ ló lọ bá Rotimi Daniel. Ó lóun rí nọ́mbà kíní ẹ̀ nọ́mbà WhatsApp nọ́mbà ẹ̀ lórí péjì ẹ̀. Ó wá lọ mẹ́sẹ̀jì ẹ̀. Bó ṣe operate ti ẹ̀ nìyẹn o. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ bó ṣe máa operate. Pé ohun kéṣì báyìí ṣẹkẹtẹ rẹ yóò bá sọ. Nígbà yóò ti ń dárúkọ ó ti ń dárúkọ ó ti ń já tẹ àṣẹ mọ pé gbogbo kíni ẹ tẹ bá wo ti ó gbé pé fọ́tò bàbá wa. Kí ló sọ nígbà tí ó ní sórí Olu Alo lọ́wọ́ ó wà lọ́ba. for my case náà tó mo wá sọ rẹ ayé wọn lápẹ mo ní fọ́tò wọn bẹ̀rẹ̀ yẹ kí n sọ̀rọ̀ bàbá mo ní ọmọ mi mo ní bàbá gbà pé wọ́n sọ fún ma lọ ní yunifásitì pé wọ́n lè pé ọ̀rọ̀ yẹn ṣì wà lórí social media tó ń gbó bára táwọn olórúkọ ọmọ yẹn pé bàbá sanwó sùúrù ẹ̀ fún wọn ọ̀dẹ̀ sàn wọ́n á sẹ́ndì àwọn evidence rédíò kìíní wọn ṣáà tó ti sọ ìgbà yẹn bọ́ yẹn sì ń bá wọn ṣiṣẹ́ nílẹ̀ àárín ojú àgbàmá sókò tó ti pé ó lọ rìkọ́dù gbogbo ibi tó ti sẹ́ni ẹlẹ́ni ti sọ̀rọ̀. ọmọ yẹn lẹ̀ èmi àti ìyá ọmọ yẹn a lọ ṣe bẹ́ẹ̀ di 7 years ọmọ yẹn tí ìyá kókó sìn ìgbà tí mo wá sọ ẹ wá ní òkè ó ní kí n máa wọlé ó ní mo máa gbé mi pé mo fẹ́ gbé mi yẹn aṣá sọ̀rọ̀ ẹ lórí ibẹ̀ ṣá. ó gbé yín bí báwo. ó gbé mi sí nígbà tó ṣe live mo wá pè mí wọlé àbí Facebook ní TikTok ó wá pè mí wọlé pé. The first mistake tí Rotimi Daniel ṣe ẹ máa bá mi yọ. The first mistake ọlọ́mọdé aṣàṣìṣe o ni wípé ó gbọ́ ọkùnrin láàyè láti sọ̀rọ̀ torí ó ń treat kéèsì Olu Alo according to Kolawole Tọ́pẹ́ ó lóun rí picture bàbá lórí ẹ̀ ó wá lọ wọlé sí i lára pé òun lọ́rọ̀ tóun fẹ́ sọ nítorí ọ̀rọ̀ ọmọ ẹ̀ tó ló fún ní depression ni wọ́n promise ẹ̀ pé wọ́n fẹ́ bá a tọ́jú ọmọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ bá náà tẹ́ ẹ̀ bá mọ̀ ṣé ní báwa ṣe wà yìí bí èèyàn kan bá ṣe ń tó da àwa máa sọ tó bá kù díẹ̀ káàtó àwa máa sọ a ti sọ sórí bàbá Olu Alo rí nígbà tí Prophet Olu Alo nígbà tí kéèsì Kolawole Tọ́pẹ́ yìí tó ń ṣẹlẹ̀ ńgbà náà pẹ̀lú Àgbàlá Gabriel ẹ má gbàgbé wípé arákùnrin ìgárá ọlọ́ṣà ni gẹ́gẹ́ bí tóun náà fẹnu ara ẹ̀ sọ ó lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mejìlá September 30 ọdún yìí ló máa pé 56 years ó sì wà ní ọmọ kan wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ fún wípé níbi tó ti lọ jalè wípé ọmọ tó bí tó mú kí ọmọ tó bí ìpò òun náà máa jalè ọmọ náà sì ti wá ń jalè. Go to my bag upstairs, the one I used to take to office. Ọmọ náà dẹ̀ ti wá ń jalè. Go back. Ọmọ náà ti wá ń jalè. Bọ̀ nítorí káyé ọmọ yẹn má bàjẹ́. Wọ́n ní Prophet Olu Alo wá sọ pé òun á adopt ọmọ yẹn. Àwọn tó mọ̀ pẹ̀lú ọmọ yẹn wọ́n sọ pé odidi ọ̀sẹ̀ méjì ọmọ yẹn lè má wẹ̀. A máa mọ́mọ yẹn kiri náà nígbà tí bí bá ń pọmọ náà ṣé tọmọ bá fẹ́ rí nǹkan tó bá fẹ́ rí kò ní mú kò ní jí. Wọ́n rí ìgbésí ayé ọmọ yẹn pé ìgbésí ayé ọmọ yìí ti fẹ́ polúkúlú musu. Ìyẹn wá ní òkè wọ́n adopt ọmọ òun abẹ́ ẹ̀ràn ní school.
kódà kò nídìí kẹ́ káṣọ wá o kò nídìí kẹ́ máa fún lóúnjẹ kẹ́ mú ẹlẹ́mú oúnjẹ kankan wá o wá ó máa fún ẹ máa padà gbọ́ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ ṣùgbọ́n a máa yọ àwọn pọ́ìntì kan jáde ń bẹ̀. mo máa pè mo máa sọ̀rọ̀ tí mo sọ náà kí bàbá yìí kí bàbá lọ ra machine fún mi ṣẹ̀kẹ́jẹ̀ bẹ́ẹ̀ pé ó rà fún yín ó rà machine fún yín lẹ́yìn bàjáde tó ti bẹ́ẹ̀ gbàdí wọn sọ pé kí bàbá yẹn ra bàjáde. ẹni kí wọ́n rà fún yín. ní wọ́n rà fún mi wọ́n rà fún mi torí báyìí mo sọ fún wọn pé ọwọ́ ẹ̀ ṣiṣẹ́ sínú àwọn sáàdù 2015 gbà tó kọ́sọ̀ tọ́wọ́nkì so pé mi nílé gbogbo machine wọn ṣàpàrà machine wọn so ìwọ́n gbé fún wọn kó bàbá mi ṣe sọ́wọ́n rà ní 530 bẹ́ẹ̀ nígbà tó máa sọ lórí rédíò mo ṣe sọ fún wọn ní 730 so mo lè pé 530 náà àwọn ẹ̀kọ́. ṣé ẹ gbọ́dọ̀ ọkùnrin yìí òun kọ́ ló sọ fún prophet Olu Alo kéèsì Olu Alo tó wà nílẹ̀ ọ̀tọ̀ ni o ìtò ìṣẹ̀ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ti tẹ̀yìn flashback tó ti ṣe dáadáa àásọ ìtò ti kù díẹ̀ káàtó àásọ kò sí nǹkan tẹ́lẹ̀ kó fi wá ṣe. Olu Alo fúnra rẹ̀ ló sọ fún wípé òun á bá ẹ tọ́jú ọmọ ìwọ sì rèé òun á ra ọ̀kadà fún ẹ kò tọrọ ọ̀kadà. Olu Alo ò mọ̀ pé lazy man ni Olu Alo ò mọ̀ pé olè ọ̀lẹ alápá má ṣiṣẹ́ òkú ọ̀lẹ ni wọ́n wá ra ọ̀kadà tuntun fún ó wá ní gọ́ọ̀tì láti máa sọ wípé wọ́n wá ń parọ́ wípé 730 ni wọ́n ra ọ̀kadà yẹn meanwhile 530,000 ni wọ́n ra ọ̀kadà ẹjọ́ nítorí tọlọ́hun wọ́n ní kó wá jẹ sàárà olọ́nà jìn ṣómi ni wọ́n ní kó mú wá ní àbẹ́po àbíyọ̀ ni wọ́n ní kó gbé wá àwọn yẹn rà fún ní o pé at least agbọmọlọ́wọ́ àmà bẹ́ẹ̀ tọ́jú ọmọ àmà máa rán ọmọ ní school ìwọ̀nba eléyìí náà wọ́n náà máa tó rọ́kọ̀ bó ṣe 500 ló bá rí 1000 ló bá rí lójúmọ́ 2000 ló bá lè pa 5000 bá lè pa at least wàá fi máa augment live aṣáàrí ẹni tó jẹ́ pé iṣẹ́ ọ̀kadà yìí ló ń ṣe tó níyàwó méjì mẹ́ta gan tí wọ́n dẹ̀ ń wà òkè tí wọ́n dẹ̀ manage ara wọn arẹni tó níṣẹ́ ọ̀kadà yìí gan tó níyàwó tó dẹ̀ rán ọmọ ní school táwọn yẹn dẹ̀ ṣoríire nínú ayé aṣáàrí àwọn ọmọ tí wọ́n dé láti àgùnbánirọ̀ tó jẹ́ pé wọ́n máa lọ bá bàbá wọn nídìí tó ti ń ṣeṣẹ́ ọ̀kadà wọ́n á lọ bẹ́rí fún wọ́n á lọ pèṣẹ́ fún wọ́n á lọ pèṣẹ́ ológun fún pé bàbá mi ọ̀kadà tó ṣeré tó fi rán wa ní school ìdí nìyẹn táwọn náà ṣe wá bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ ọ̀kadà yìí ká wá fi ẹ̀mí ìmoore hàn torí gbogbo èèyàn ọmọ owó tó lù àwọn ọ̀dẹ́mi lójú pé Ọlọ́run àfi ká bí ọmọ kó jèrè ọmọ ẹ rí wípé àfibìsọ lórí aláìnítẹ́lọ́rùn èèyàn ni bọ́rọ̀ bá ṣe rí làwọn ṣe máa sọ lórí ìkànnì bẹ́ẹ̀ ni almatin concert ẹ mọ̀ wá bó ṣe rí nìyẹn lábala aha yẹn nígbà tó tiẹ̀ ti ń sọ ọ̀rọ̀ yìí fún ọ̀gbẹ́ni Rotimi ló yẹ kó o ti máa jọ́ ti tà pé irú èèyàn báyìí ṣé kì í ṣàfihàn sólóore torí fúnra rẹ̀ ló ń ṣàlàyé a sì máa play tọ̀dọ̀ ọ̀gbẹ́ni Rotimi Daniels ọ̀rọ̀ àjọsọ àwọn méjèèjì ó yá. 750 ló bá wọn ṣe Ọlọ́run ṣe parọ́ ṣẹgbọ́n ó ní ìrànṣẹ́ Ọlọ́run parọ́ ẹni tó rọ̀ kádà 530 àti 730 tó ra fàṣàdì fún tó lóun fẹ́ bá tọ́jú ọmọ ó padà gbé kéèsì ẹ̀ lọ sórí social media kan bá ń yẹ̀yẹ́ ẹ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ló ń parọ́ kọ́ bá ń yẹ̀yẹ́ kọ́ bá ń yàkàyàkẹ́ kọ́ bá ń fàjá fún tọmọ ìpè mo ní máa sọ mo ní kọ́ gbogbo ẹ̀ náà ló wà lórí. ó lòun á sọ. tó yẹn ni mo sọ fún tí mo fi mọ àwìn kọ̀ọ̀kan. tẹ́tù máa wí kọ̀ọ̀kan. n tó fi bó ṣe wọlé sábì kókó lára nìyẹn o. tẹ́sọ̀ wípé ìyẹn fàájà. ní àwọn kọ̀ọ̀kan tẹ́fẹ́ ṣàlàyé pé ẹ̀yin ni ó lọ ṣe interview ní ọ̀dọ̀ ìyàwó Prophet Olu Alo pé ohun tá à ń gbọ́ ní abẹ́lẹ̀ yẹn pé ẹ̀yin ni pé ẹ̀yin àti obìnrin kan lẹ́jọ́ wà ń bẹ̀. ok báwo lẹ ṣe lọ síbẹ̀ báwo lẹ ṣe débẹ̀ ta ló rán yín lọ bẹ̀. ṣẹ́rí ìgbà tí màá ti àwọn kọ̀ọ̀kan ti wá múra lórí kéèsì bàbá Olu Alo yẹn ẹ̀wọ̀n àwọn kóòtù ní ti bá ti fẹ́ wá wo ọmọ mi wọ́n ní kí n lọ wò ní orphanage kí n ra nǹkan fún kí n lọ wò kọ́ lè mọ̀ pé mo tó bàbá ṣe tó wá fún mi 15,000 kí n lọ fi wò that was the first and then second time mo kọ̀ lẹ́dí post 20,000 sí mi. ó kọ̀ lè dé ní àwọn kọ̀ọ̀kan without anything lórí àmọ́. báwo ló ṣe máa káǹtì. ìjọ tó send 15,000 tí mo lóní kí n lọ fi wò ọmọ mi ló ti lápàntì mi lọ́wọ́ ó kọ́ ní ohun ti fún 20,000 mo wá mọ̀ pé ọmọ àríkèrèkè láti rán mi níṣẹ́ dé tòótọ́. ṣé ẹ ti gbọ́ àlóore níwọ̀n eléyìí aláìmoore ẹ̀dá ni àwọn ẹ̀dá alààyè kan bẹ́nu ayé tó jẹ́ pé kò yẹ kéèyàn ó ṣoore fún wọn
gbàgbé ló rojọ́ lẹ̀ ọmọ tó ń sọ yìí tó ti tí ò sí lọ́dọ̀ Olú Alọ́mọ yìí ó ti wà ní orphanage home nínú àròyé tó ṣe pé òun ò lówó ọkọ̀ láti lọ fi wo ọmọ ìyẹn wá fún ní 15,000 kò ṣiṣẹ́ owó ti lọ́wọ́ o ó ní àṣẹ dédé ni pé òun ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ bó tẹ̀ yẹ pé Rotimi Daniel sí pé tọ̀ òun fà lọ́wọ́ bóyá ó tọrọ owó àbí ò tọrọ owó ó ló kó máa rókì nínú ẹ̀ ó ló ṣe àdédé fún oní 20,000 ní ó lóun ò mọ̀ pé kó bá lè rán oníṣẹ́ dé tòrútòrú kò tí ì rán níṣẹ́ o ìyẹn kàn ń fún lówó ni o mò ń bọ̀ ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ lọ. nítorí ó lẹ́kìn sọ bẹ́ẹ̀ ni wípé ojú mi ó ti wọ̀n lórí social media àga lórí ọ̀rọ̀ bàbá ó wá tún rán mi lọ sílùú bàbá ṣẹ́kẹ́ tiẹ̀ bẹ́yẹn pé kí n lọ bàbá lọ́jọ́ àti pàkì ló rán mi lọ. lẹ́kìtì lẹ́kìtì ṣe tó ẹ mọ̀ wá ní kí n mọ̀ kó máa bá mi lọ́mọ mi ní school tó ti bá dẹ̀ tó dé náà pé tí bá ti fẹ́ lọ ọmọ mi kó máa fún mi ní owó kó lè máa compensate mi. ṣé mo pé ẹni tó bá ń sọ́fà ló ní ìjà sí káàkiri àgbà mí iṣẹ́ tí ò yẹ kó jẹ́ àlọ́ jẹ olóhùn ẹ̀lọ́ jíṣẹ́ yẹn fún torí ẹ̀mí kọ́ mọ̀ pé. ẹjọ́ ṣé wọ́n fokùn sí i lẹ́sẹ̀ ni. lọ́nà wo ló wà tí ó ṣe. nǹkan tó fi wà risk ni pé ṣe ó ló risk. ìwọ tẹ́ pé o ti ń ṣe program yẹn according to life 27 tí o ti láwọn fans o ti láwọn èèyàn èmi tó ṣe ẹ̀mọ́ tí o ti fi 2 months tí o ti pé 2 months àti 1 month ṣe ọ̀nà plan o dẹ̀ láwọn fans ní Nàìjíríà èmi ló wá dédé. ṣé ẹ rí bó ṣe dà lé Rotimi Daniel sórí olómọ̀ọ́mọ́ náà níṣẹ́ ni péjọ òun ló ṣẹ̀ṣẹ̀ mọ́ lórí social media tó jẹ́ pé òun ló wá ránṣẹ́ bó ti láwọn fáǹsì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ show òun tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ tí ò ti pé 2 years 2 months òun ló wá ní pé kó máa lọ kó wá fi ṣe bí mídíà kó máa lọ sí fàkì ẹni kó rẹ̀ ṣòro ṣe èèyàn mọ́ fẹ́ràn èèyàn mọ́ níwọ̀n rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore gbé sókè. pé tó wọ́n ń ṣẹlẹ̀ obìnrin kejì tó ní kájọ lọ ìyẹn ló ń lọ́pàá mo ti sẹ́ndì fọ́tò ẹ̀ sí inú àmọ́ ọlọ́pàá ni ṣé ó ṣe nígbà yẹn. kí lórúkọ ẹ. Bùnmi ó wà lórí kíní omi ìlú tí mo ibi tó yẹ kíní kan. ó ń bọ̀ náà akéwì Máyégún akéwì ní abala ibi tí mo bá dé mi ò mọ̀ bóyá akéwì tí ẹ máa ń gbé ojú jáde síta tó bá jẹ́ pé akéwì tí ẹ ò kì í gbójú síta pé lágbájá ló ń lò torí mi tí ẹ ó yẹ kí n lọ sórí profile kí n lọ wò bóyá picture ẹ wà ń bẹ bọ̀bọ́ yìí tó máa ta ojú ẹ síta lélẹ̀ tó rẹ́jọ́ ló fa kíní information tó ní lọ́dún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ ti jọ sọ nǹkan tẹ́ ẹ jọ sọ ẹ tó máa tà fún ta lélẹ̀ bó ṣe ń ṣe nìyẹn mẹ́yìn ẹ bọ̀ lápò ní o ṣe bẹ́ẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ ó ní arábìnrin táwọn jọ lọ ó ní Bùnmi ó ti dárúkọ ẹ̀ ó lóun ti sẹ́ni picture ẹ̀ sí akéwì Máyégún akéwì ó lóun sẹ́ni picture sí ẹ ẹni tó sẹ́ni picture ẹni tí wọ́n jọ lọ bì kan tó sẹ́ni ẹ̀ sí ẹ ó yẹ kó mọ̀ kó sì máa sẹ́ni tiẹ̀ náà sẹ́lòmí o ẹ máa dìímú o ọ̀run yábọ̀ kí ìṣòro ẹnìkan lọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ Yorùbá sì ní oyè tó kanra Ìwó ó sì ń padà bọ̀ wá kanra ẹ̀dẹ̀ kára ẹ̀dẹ̀ gan ṣe kí ni kó dúró re ni má fọ́ tiẹ̀ náà ń bọ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ lórí ìkànnì yìí gbogbo ẹ̀ náà la máa padà yànnàná ó lóun ti gbé àwòrán arábìnrin Bùnmi táwọn jọ lọ ó lóun ti sẹ́ndì ẹ̀ sí yín sà ó ní ó rẹ̀ pé wọ́n lọ́lọ́pàá ní nǹkan kan information arábìnrin yẹn náà ti tà á tó wá kó fẹ́ tà sọ́wọ́ ọ̀tá bó ṣe máa tà sọ́wọ́ ọ̀tá nìyẹn irọ́ ni ẹni ẹlẹ́ni bóyá olóńgbò jíjáde tó ń jó lẹ́nu jọ arábìnrin Bùnmi tó bá kó ògbójú jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ tètè ya gbójú síta torí kó má rò bí bóyá ò ní information kankan lọ́wọ́ nípa yẹn. ó lóun according to him ó sẹ́ndì ìjọ kẹta tó sẹ́ndì 20,000 ló wá pẹ̀lú báwọn fẹ́ ràn mí iṣẹ́ kàní iṣẹ́ ìyàwó gbogbo tó lè fún mi 20,000 kí n support yẹ kẹ́rìntì ó ṣàwọ̀ àṣùjọ ó wá sọ fún mi wípé èlò ló máa gbé mi láti Ìkòròdú dé Ìbàdàn gókàn torí ẹni ẹ wà ní Ìbàdàn tó o ti wá fẹ́ yẹn ní owó mọ́tò àti everything tàbí lọ sí lọ́run. bẹ́ẹ̀ni ọmọ bíbí adébíyí aláṣàdúrà same man ni ma ẹra ma God bless you thanks for joining òun náà ni. wà á lọ bẹ́ẹ̀ ni adé lọ bẹ́ẹ̀ tìgbà tí màá máa sọ lórí Sunday school teacher ó lọ fẹ́ gbowó pastorate. fẹ́ lọ bá ẹ ṣiṣẹ́ níbi kan tó ní kí lọ fẹ́ yàn kan bá dàn. gbogbo èèyàn ló mú èmi ló máa fọwọ́ mọ́tò lọ sí Ìbàdàn. bàbá sígbà tó máa sọ láti oníṣẹ́ ló ń kọ́ fún mi bọ́ọ̀bẹ wọn ó ti fẹ́ yẹn lówó mọ́tò ìyẹn ló máa wá. so ìgbà tí a wá dé Ìfàkì tí mo rẹ́ ni adé Ìfàkì a wá dé bẹ́ẹ̀
ìgbà táwọn kọ́ débẹ̀ ó ṣáà ti pè wá ní àtiwá bí àti ń báyà sọ̀rọ̀ lọ́wọ́ àwọn báyà yàwó kọ́ gba sọ́dọ̀ méjọ general ló fi ní àdírẹ́sì síbẹ̀ èmi dẹ́bi pé méjọ general tó àkókò fi ní àdírẹ́sì yẹn it's like ó fi ń bring panic sí máìndì àwọn èèyàn bàbá yẹn wá dìbọn kí orúkọ yẹn. ní sùúrù alákọ̀tà ẹ máa gbọ́ ó ní lẹ́tà tó ń gbé òun lọ sí tó ní kó òun lọ ṣe ó ní major general náà ṣe ó ní òun dẹ̀ mọ̀ pé major general yẹn ẹni tó ṣe ní pé kò wà lóyà sí group tó wà ẹni tó kọ́ lè máa mọ ìyàtọ̀ láàrin major general bóyá ó lè jẹ́ typical error bóyá ẹni tó tàbí ló kàn fi major general sí ẹni yẹn sọ pé òun òkè major ni kò deny pé major kọ́ lóhun general tó wà ní òun ò tí ì di major general ordinary major lóhun ó dẹ̀ sign ó wá ní pé ìwọ ó suspect pé major general tó fi ṣe pé wọ́n fi ń put panic sára àwọn ènìyàn ni just imagine anybody tó bá gba Tọ́pẹ́ láàyè nínú platform ẹ̀ I am telling you this guy will still come back for you that is just it àgbà scammer ni àwọn ò ní parọ́ fún yín. major general kí ló sign ìwé kìíní ẹ̀gbọ́n mi ti sẹ́ndẹ̀ sí àbí lẹ́tà tó ló fẹ́ fi sùn bàbá Olú Alo pé kíni pé mi lè ka details yẹn pé lórí ọ̀rọ̀. lẹ́tà tó lòun fẹ́ tí wọ́n sọ wípé wọ́n cut letter ṣé ẹ mọ̀ pé ó wà lọ́wọ́ mi ó wà nínú kíní show yẹn bọ̀bọ̀ Máyégún Akéwì yẹn ó wà lára show ẹ̀ ṣé ẹ mọ̀ wípé copy yẹn ó tún screenshot ẹ̀ tó gbogbo yìí tẹ́ bá ń bá deal kẹ́ wà very careful. Ó screenshot ẹ̀ ó ṣe ní gbogbo bí Rotimi Daniel ṣe fi pé yàn gidi kan ni tó ní kó máa assist ẹ̀ ó ń wá information lọ́dọ̀ ẹ̀ ni ó wá nǹkan tó máa lò ṣe rí bí ẹni tí èpè ń jà tí ègún wà lórí ẹ̀ ni tó bá ti fẹ́ràn ẹ̀ tó bá ní kó ràn lọ́wọ́ ó máa padà ṣe kíni ó máa padà gé ẹni yẹn jẹ lẹ́yìn ẹsẹ̀ ni. Ẹ má gbàgbé ó ti send picture Lady Ìbùnmi yẹn ó ti send ẹ̀ sí Máyégún Akéwì lẹ́tà tí wọ́n ní kó lọ sign níbi tán lọ ó ti screenshot ẹ̀ ó ti send ẹ̀ sí Máyégún Akéwì fúnra rẹ̀ ló lọ wọnú inbox sí Máyégún Akéwì o fúnra rẹ̀ ló lọ wọnú inbox Máyégún Akéwì mo sì máa ka lẹ́tà tó kọ mẹ́sẹ̀jì tó kọ mo sì bóyá ti bá rántí ẹ jẹ́ n kọ́lẹ̀ chat tó fi lọ bá Máyégún Akéwì sọ̀rọ̀ máa kà fún mi ó ti prepare ó dẹ̀ lọ bá Máyégún Akéwì pé nǹkan báyìí ló wà lọ́wọ́ I have something to say I have evidence so ìwọ tó bá lọ bá ní nǹkan ṣe pọ̀ bóyá mo fẹ́ dì pẹ̀lẹ́ nìkan wá fi pé bóyá kẹjọ gang fight àbí bóyá ó ní information kan lọ́wọ́ irọ́ ni o abatẹnijẹ́ ni o bóyá sọ̀rọ̀ sókè. Ìyábọ̀ Òjó tí bá ti sẹ́ǹdì ẹ̀sìn náà yàrá kí mú kí n kà. náà ó wá sọ pé ìyẹn ni òun fẹ́ fi ṣe kí ní ká mú wọn ká fọgbọ́n mú wọn kán sáyẹn. so oníkẹ́kọ̀ọ́ fọgbọ́n mú yẹn. bàbá àti ìyàwó pé wọ́n lè sáyẹn ìwé yẹn àwọn àti gbọ́. ṣẹ́ni bí a ti ń ṣe ti bàbá lọ́wọ́ sà ni ó ti wá sẹ́ǹdì kíní sí mi voice note ó yà kí n gbé jáde kí n play ẹ̀ ó ní ká jẹ́ kí ká mi sọ pé kí ìyá yẹn ká sọ fún mi kó parí ó wá sáré kọ́ọ̀tì rẹ̀ pé kó parí tó ṣe ní ó wá sáré kọ́ọ̀tì ó wá ní ká jẹ́ kó kí ìgbẹ́ ọmọ Nàìjíríà pé wọ́n gbà. Mr. Tọ́pẹ́ gbé ẹnu sàn bí tó rọrọ̀ dé yẹn of course kò sí méjì nǹkan tó sánsìn báyìí ẹni tó bá jẹ́ làákàyè Gloria Popsin Ups God bless you my dear thanks for joining ẹni tó bá jó ní làákàyè ó yẹ kó mọ̀ wípé bí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ èèyàn máa ń ké gbàjarè ni èmi gangan fúnra mi ní ìgbà tí mo ṣe show èyí tẹ́ wà lórí page mi tẹ́ jẹ́ tèmi ní courtroom ìgbà tí ẹ bá power tap lórí TikTok please power tap ìgbà tá a ṣe show mo sọ lórí show mi mo ní lóòótọ́ àwọn èèyàn ń pè mí àwọn tí ìyá alájẹ courtroom wọ́n send link yẹn kíní kan ìyá alájẹ ẹ wo ẹ bá wa dá sí ọ̀rọ̀ Olú Alo kíní kan nǹkan mo dẹ̀ ṣe show mo ní àwọn ò sọ pé a ò dá sí ṣùgbọ́n until gba tí a bá fojú rí ìyá yẹn tí ìyá yẹn bá ṣe show èwo ni voice note pé òun wọ́ ọmọ ta ló ń sọ̀rọ̀ we need to see you lẹ́yìn ìgbà náà wọ́n gbé ojú arábìnrin yẹn jáde síta at the court now you are talking àti rí ojú ẹni tá à ń sọ̀rọ̀ lé lórí
ìgbà tí mo wá gbọ́ fídíò tèmi gan wo fídíò yẹn mo wá pe Rotimi Daniels mo sọ fún wípé màmá yẹn ẹ béèrè lọ àwọn tẹ́ ẹ rán lọ síbẹ̀ they are not professionals. That is not how to conduct an interview. I'm a trained broadcaster. Tó bá interview èèyàn mo ní ẹ béèrè question, allow the person to answer you. Ẹ béèrè lọ́wọ́ màmá yẹn pé màmá kí lẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ó ṣe fún yín. Mo ní voice note tí màmá yẹn ń ṣe yẹn. Some people are saying that pé màmá yìí kì í ṣe àbí ọmọ pé àbí àgbà ni. Ẹni kí màmá ké gbàjarè èmi gangan fúnra mi wà láì mo sọ bẹ́ẹ̀. So nǹkan tó sọ yìí ò kì í ṣe big deal. So Kolawole Ìbíjọlá Tọ́pẹ́ nǹkan tó sọ yẹn pé kán sọ pé kí màmá ké gbàjarè yes. Because ìyá ò lè gbé kéèsì wá kéèsì ìyá ò lè wà lórí social media kí ìyá máa sọ̀rọ̀ ìyá ní láti ké gbàjarè sọmọ Nàìjíríà ní pé kí wọ́n ràn òun lọ́wọ́ because tó ò bá sọ bí a lè má dá sí. Tí màmá ò bá sọ pé ẹjọ́ yọmọ Nàìjíríà ṣàánú mi dé ṣé màmá aṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ni alára ọ̀run èwo ń tèmi tí mo lókun àìgbín okun àìwo ṣùgbọ́n tí ìyá bá lóun mí ní business ó máa ké gbàjarè ni ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o gbogbo abiyamọ ayé ẹ gbà mí so kí ni big deal tó wà mẹ́ pẹ̀lú bó ṣe sọ́ọ̀sì pé wọ́n wá pè wọ́n ní kí màmá ké gbàjarè yes because interview tí ẹ ṣe yẹn kò kún tó èmi gangan fúnra mi nígbà tí mo rí mo kàn lọ mo béèrè àwọn tó ń pè mí mo ní ẹjọ́ mi èmi ò ní contact ẹni yìí wọ́n send phone number sí mi mo ní okay Mr. ẹjọ́ ṣé my name is Yalaje kan Yalaje ẹ pẹ̀lẹ́ mà kí ni mo ti sẹ́ ó ní ẹjọ́ bá mi sọ gan lórí voice note tí mo fi sọ bẹ́ẹ̀ gan ó wà lọ́wọ́ Rotimi Daniels I told him myself pé tí wọ́n bá fẹ́ kí màmá fẹ́ káwọn Nàìjíríà ràn lọ́wọ́ tó fẹ́ káwọn èèyàn dá sí mo ní ṣe pé a lot of people wọn ò dá sí kéèsì yẹn ó lè jẹ́ modernity tó fi present but at the same time màmá yẹn náà ò ké gbàjarè màmá yẹn ló máa pè káwọn èèyàn pé ẹjọ́ ẹgbà àwọn èèyàn adé ẹ̀ dá sí mo ní bó ṣe máa ń ṣètò nìyẹn àwọn tó lọ interview yẹn wọn ò ní ìmọ̀ pé ìtì ẹ̀ mọ̀ pé Kolawole wà ń bẹ̀ pé òun wà ń bẹ̀ mo ní they are not professionals they are not media men. So gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn pé wọ́n ní kó pé gbàjarè kò sí big deal pé Yorùbá point wà ń bẹ̀ ni kò sí point ń bẹ̀ ìyá ní láti ké gbàjarè kọ́mọ Nàìjíríà tó dá sí kí gbogbo àgbáyé tó dá sí tí ò bá dùn á dẹ̀ máa wòran tó bá pè wá a máa dá sí bó ṣe rí nìyẹn lórí ìkànnì tá a wà yìí bóyá ló mọ̀ lórí social media tó bá fẹ́ ká ganu sí nǹkan wà fọ̀rọ̀ lọ wá. wọ́n sọ pé àti ìjọba ká jẹ́ kó ó wá pè ní again wá ní ká ní kí ìyàgò máa sunkún bóyá rí nìkan tí yára ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kí ìyàgò máa sunkún kò ṣe gbogbo ìbọn ìdílé fọ ìyájà oníkájẹ́ kó mọ̀ pa ní kò fún káfún ìyá lówó. oníkẹ́ fún ìyá lówó wáyé tó ṣe níkẹ́ fún ìyá lówó. ó ní kí ìyá lè sọ̀rọ̀ kó lè grant wa. ìrọ̀ ló pa shut up látijọ́ táláyé ti dáyé tá a bá ń treat kéèsì èèyàn lórí ìkànnì tá a wà tá a bá rí pé àwọn yẹn need assistance financially a máa fún wọn lówó ṣé èrò bá àwọn nǹkan tá à ń sọ ni àbí nǹkan tá à ń ṣe lórí ìkànnì nígbà tá à ń treat show Muyideen ṣe báwọn group kan wọ́n dáwó fún Muyideen náà ní courtroom àwa náà fún ìyàwó Muyideen ní 1 million naira. àwọn èèyàn bá ń fúnyàn ní wọ́n máa ń ṣe ok irú woman yẹn sì màmá ti ń sọ̀rọ̀ pé òun fẹ́ rí ọmọ ó ṣeé ṣe kó jẹ́ pé ìrànlọ́wọ́ tọ́rọ́kọ́bọ̀ gan láti ọ̀dọ̀ àwọn tó ti ń ṣe lóore bóyá tí wọ́n mọ̀ mọ́ pé àna Olu Alo nǹkan kan àbí Olu Alo gan tó máa ní gba tọ́rọ́ gba sísí ó lè má yọ mọ́. ibùdókè owó gan tí ṣé sọ́rọ́sì mi bá fẹ́ fúnyàn lówó tó bá ní kéèyàn fúnyàn lówó kéèyàn bí sọ kó fi sọ tó yẹ kó sọ ṣé owó tó ẹ máa gbọ́ oye tó dárúkọ kì í ṣe millions o ṣóyẹ tó dárúkọ ẹ̀ ló máa fi ń bribe èèyàn we are not daft owó pé ẹ bá lọ sọ́dọ̀ màmá ẹ má ṣọwọ́ lọ ẹ bóyá màmá ẹ gba owó mineral kankan bọ̀ kì í ṣe irú owó yẹn kọ́ ni wọ́n ń sọ pé wọ́n ń fún èèyàn kéèyàn sọ tẹnu ẹ̀ ẹ máa gbóye tó sọ. èlò ló ní kẹfún yà. 30,000 ẹni tí àjọ lọ ó kọ́ tiẹ̀ ó sọ di 20,000. ṣe gbọ́rọ̀ later ẹjọ́ wẹ́wẹ́ lọ dájú màmá wa ní ẹ ṣe 20,000 mi àná o. ta ló ń sọ fún bẹ́ẹ̀. ó ń sọ fún wa
so ẹni ọlọ́pàá obìnrin tó dẹ̀ bumi tó dẹ̀ like owó gan ni mo ètò fún so later àgbà pé àti sọ̀rọ̀ ìgbà ló dẹ̀ mọ̀ pàbí kókó máa bèèrè lọ́wọ́ mi ó wá sáré sọ pé ó ní ìyàwó ní tiẹ̀ kú 20,000 ó ti gbàgbé ni wọ́n á rẹ̀ ni ibẹ̀ lèmi ti kọ́kọ́ ń fi yẹn sí mi láti kọ́kọ́ ní iṣu lọ. ó ti ní iṣu torí tẹ́lẹ̀. méjọ tá a lọ sọ́dọ̀ méjọ sọ pé òun ti sọ fún awíwọ. méjọ yẹn ṣé àwọn kan ni wọ́n sọ pé àwọn ni bàbá ìyàwó àwọn olókùn ní bàbá. bẹ́ẹ̀ ó dàbí pé inú àwọn ọ̀rọ̀ kan tó ń lọ káàkiri wọ́n sọ pé bóyá fámìlì wọn ni kì í ṣe bàbá kan tó bí. ó gbà sọ́dọ̀ bàbá yẹn kí ni tẹ́ bá sọ. bàbá ṣàtìyẹ kọ́kọ́ ń wò pé ó kọ́kọ́ bínú sí màmá ìyẹn ìyá arúgbó ìyá yìí ti tọ̀ sọ ìyá ìjẹsà ó kọ́kọ́ bínú sí gbà ó ní oláwọn kan ń bọ̀ ó ní ṣe kó sọ pé ṣọ́ọ̀ṣì náà ti ń bọ̀ ó ní Rotimi dá ó ní ṣe kó ní sọ fọ́gbẹ́ nìyẹn pé kó yọ ọwọ́ òun lórí ó play kíní kan náà public tó ní tí bàbá tó play bọ́ọ̀dù tí bàbá yẹn sọ pé kó má porúkọ sí mọ́ pé kó má pe àwọn ẹbí kankan bàbá ò sọ̀rọ̀ pé wọ́n ń wọ́ ọmọ bàbá ń sọ wípé ìyá ìyàwó ẹni tàn tó ń bá ń béèrè ọmọ kó sọ pé àlàáfíà ló wà. ó ní bàbá ò sọ̀rọ̀ pé wọ́n ń wá ọmọ a lè ti gbọ́ nígbà tí báwọn sọ pé bàbá yẹn lòun lọ sí ọ̀dọ̀ ọba ní fàkì lẹ́kìtì lọ́hùn ó dé látọ̀dọ̀ ọba olóhùn ò dá sí mọ́ a ò mọ nǹkan tí ọba sọ táwọn àtọ́bájọ sọ. bàbá tó jẹ́ pé ó lòun béèrè àmọ́ lóòótọ́ torí àwọn ò débẹ̀ pé ní gbogbo ìgbà tóun bá ń béèrè ọmọ wípé ìyá ẹ̀ máa sọ pé ó wà ẹ bá wà pé kì í ṣe bàbá ẹ̀ gangan ṣùgbọ́n òun ló kù ní bàbá fún wọn. ìyá yìí náà sọ wípé òun rò bọ́mọ ń wà ní ó wá di pé ó ti ń di wípé gbọmọgbọmọ ọdún mọ̀ ń lọ wọn mọ̀ gbúrú ẹ̀ rárá ló ṣe láwọn ló fi pariwo síta. àárín yẹn family issue wọn ni pé wọn ò wá ọmọ yẹn irọ́ ló pa Kolawole nítorí nínú ọ̀rọ̀ tá a máa gbọ́ lẹ́nu màmá yìí ṣì máa sọ̀rọ̀ pé òun wá ọmọ à ń bọ̀ àti ìdí. pọ́pẹ́tì yẹn ní ìjẹ́ kẹ́rin ni àbí ọmọ yìí ní kúló kẹ́kẹ́rẹ́ ìgbà tó wù àti ọkọ rẹ̀ ti jà náà ni gbogbo ẹ̀ ti jà mú. kí ló ṣe mi ò mọ̀. ètò ìjọba ìbí sọ pé pé sọ̀rọ̀ pé gbà mí a máa rí pé pọ́pẹ́tì wọn wà ní Nàìjíríà torí ìgbà tí ìyàwó ẹ̀ gbọ́ ẹ̀rọ pé ìgbà tí ò sí ní òkè òkun yẹn ṣé kò ráyè bá yín sọ̀rọ̀ ṣé wọ́n gba fóònù lọ́wọ́ rẹ̀ ìyá ọmọ fóònù ọpẹrẹtì kò mọ àwọn ìbọn kankan. àtàkùrẹ̀ wọn kì í bá sọ̀rọ̀ wọ́n sọ pé àmọ́ máa ń béèrè lọ. ṣe rí ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ni àárín wọn lọ́wọ́. màmá lọ́rọ̀ àtàbúrò ẹ̀gbọ́n àtàbúrò páàrin wọn ló wà ohun ọ̀sọ́ fún bóyá wọ́n ń gbúrò àbí wọn ò rí. ó ní wọn ò ní sọ fóun torí pé rédíò station Olu Alo náà ti ń ṣiṣẹ́. torí ìwọ tó jákè ìwé yẹ kẹ́ bá wa ṣèwádìí dáadáa ọmọ màmá mélòó ló wà ní rédíò station Olu Alo ṣáwọn yẹn ló máa jáde tí wọ́n máa sọ̀rọ̀ tí ò ṣiṣẹ́ ń ta. ìpínlẹ̀ béèrè lọ́wọ́ wọn nígbà nígbà ló ti dágbọ́njá Dayọ̀ béèrè lọ́wọ́ wọn ìpínlẹ̀ béèrè lọ́wọ́ wọn bí ẹni ti bẹ̀rẹ̀ ní ọmọ yín bá sọ̀rọ̀. wọ́n máa sọ̀rọ̀ pé kí mo wá ojú kó ṣé nọ́mbà àwọn òṣèlówó rẹ̀. nọ́mbà tí mo bá fẹ́ pè wọ́n mo ń pè wọ́n. nọ́mbà Yẹ́misí. ìgbésẹ̀ ti pe nọ́mbà. búlọ́ọ̀kù nọ́mbà. ìyá ọmọ yàtọ̀ láàrin búlọ́ọ̀kù yóò mọ̀ lóyà ní wọ́n búlọ́ọ̀kù nọ́mbà yóò lọ mọ́. ó lóun polú alọ́nà kò pé kọ́ọ̀lù òun mọ́. ṣe àti sọ ni pé torí ṣe àpé látọ̀dọ̀ àwọn ọmọ wọ̀nyí alẹ́ ti bẹ̀ rí ọmọ yín bá sọ̀rọ̀ pé olùdarí yẹn sì tó bá pe bí a kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ẹ ti pe àbúrò yìí. ẹ bá wa power tap Omega 24 everybody power tap on TikTok please. ẹ béèrè lọ́wọ́ wọn ẹ ṣì wọ́n bá yín sọ pé òkè kájọ béèrè lọ́wọ́ àwọn yìí. àbí òkè àwọn ọmọ yín ṣé lè fún wọn bínú sí i. bí wọ́n ìjọ fún wọn bẹ́ẹ̀ ẹ̀mùkọ́ mọ́ ń gbà mí wọ́n lè máa bí àwọn àtàwọn ìyá bí àwọn ọmọ ti yá wọn tó lé dáadáa. kò tí ì yé wa tí ò fi pè yẹ ẹ̀ náà Bọ́lájí Káyọ̀dé.
ṣé ń gbọ́ ṣá kí ni voice ìyá yóò clear dáadáa. àwọn àbúrò ẹ̀ ni àti yẹ́bùsí wọ́n jọ bára wọn sọ. ìyá lóhùn ò mọ̀ ẹ má tọrọ bọ̀ lẹ́nu ìyá lóhùn ò mọ̀ o. mo tún béèrè. ọmọ yìí wọ́n ní ta ló kọ́lé fún màmá tí màmá ń gbé. yẹ́bùsí òbí ìyàwó ló àlọ́. mo tún béèrè náà. bọ́ọ̀lù ní ṣe máa dùn tó bá ti rọ́mọ. wọ́n gbọ́dọ̀ nínú ẹ̀ ṣe máa dùn tó bá rọ́mọ ẹ̀. mo gba àìsàn tó kàn tẹ̀lé ṣe ní kò ní ṣe. màmá láìsàn tó ń ṣe òun kò ní ṣe òun mọ́. kò ní ṣe mo ti bẹ̀ wọ́n fi títí kọ́kọ́ jọ kọ́kọ́ kí alọ́kọ̀ tẹ̀ jẹ́ kókò tiẹ̀ pè kókò tiẹ̀ gbé kó o bá sọ̀rọ̀. so nínú point tá a máa rí fàyọ òun ni wípé màmá yìí ò rí ọmọ ẹ̀ kò sí nǹkan tó ń change ń bẹ̀ pé màmá yìí kò rí ọmọ ẹ̀ ṣe rí Máyégún Akéwì nínú ewì tẹ́ ẹ̀kọ́ tó ní pé mo ní pé ó ní sound kọ̀ọ̀kan mo try láti mi ìtẹ̀wọ̀ káwọn díẹ̀ ṣe wà mí mo try láti yọ ká lè go straight sínú interview yẹn gbogbo ìgbà tẹ́ máa bẹ̀rẹ̀ ewì yín ẹ̀ ń sọ páṣírí ti tú. We are still coming down to that point. But ẹni tí ẹ torí ẹ̀ sọ páṣírí ti tú sí ẹni tẹ́ ẹ ń sọ bẹ́ẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí jáde tẹ́ ẹ ń bú tẹ́ ẹ ń sọ̀rọ̀ sí Rotimi Daniels. Kí ni Rotimi Daniels gan mọ̀ nípa arákùnrin tó wá bá ayé gangan? Òun náà gbìyànjú láti ṣàwọn ìwádìí tiẹ̀ náà yẹn ní Rotimi Daniels. Bó ṣe wọlé sí Akéwì lára yìí Máyégún Akéwì náà ló ṣe wọlé sí Rotimi Daniels. So tẹ́ bá ń bú Rotimi Daniels same mistake tí Rotimi Daniels ṣe òun lẹ́yìn náà ṣe. We are coming to that. We are coming to that. Toro wọlé sẹ́yìn náà lára. Bẹ̀rẹ̀ nǹkan ẹ̀sà. Olu Alo ẹni jẹ́ mo fi fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ẹ̀sà. The same prophet Olu Alo àbí. Mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀. Gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún yín sà. Bẹ́ẹ̀ni sà. Mi ò máa yọ láti sọ fúnra mi lórí afẹ́fẹ́. Fúnra ẹ̀ ló lọ bá Rotimi o, Rotimi ò mọ̀ rí o. Akéwì ò mọ̀ rí fúnra ẹ̀ ló lọ bá Akéwì o. Because it happened to me and my son. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́dọ̀ bẹ́ẹ̀ni lọ́dọ̀ ẹ̀. Ọmọ mi ọkùnrin, the boy is now 8 years, ó wà ní orphanage. Mo ló dìjì ọmọ yẹn sí orphanage olójẹ́ pọ̀. Ó lò ló dìjì ẹ̀gbọ́n ò lè dọ́mọ tán. Olu Alo ló dìjì ọmọ sí orphanage o. Ó ní ìyá láyé o. Ṣé rí gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún yín tí n bá ti parọ́ gbogbo ìkú tó wà ní Bíbélì tí mo ṣe mọ̀ for now kò jẹ́ ti tèmi. Kí n má jí ọmọ yẹn láyé. Ṣé rí lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ ọdún kíní gan ló máa sọ̀rọ̀ mi fún yín sáà mi mọ̀ bóyá ẹ mẹ́ni yẹn ẹ mọ woman tó máa ń ṣe ọmọ Oòduà tó wà ní London tó máa ń ṣe ìṣẹ̀ṣe báyìí tó wà ní London tó máa ń ṣe prógámù ọmọ Oòduà we grew up together in Ondo State, Ikare Akoko, sir. She's my childhood friend, sir. Okay, sir. Mo gba bí oṣù lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni, sir. A jọ sọ̀rọ̀ tó ló bá sọ̀rọ̀ mi fún yín ẹ pé òun kì í fẹ́ kí n máa bá yín debunk am because I'm ready for it, sir. Okay, sir. I'm an ex-convict, sir. Okay. Mo lo close to 26 years lẹ́wọ̀n. 26 years ń gbèsè ayé ẹ̀. Lẹ́ẹ̀kan náà. Nínú ìrìn àjò bàbá mi gbé mi lọ ní ẹ̀ẹ̀mejì láti 1986 ni mo. Ẹ jọ̀ọ́ nínú ìrìn àjò ẹ bá wa power tag lórí TikTok please. Ó ní bàbá òun gbé òun lọ sẹ́wọ̀n ó sẹ́ndì ẹ̀ lọ sí jail twice. Bàbá ẹ jọ̀ọ́ kí ló ń jí? Ẹ jọ̀ọ́ kí ló ń gbé? Ẹ jọ̀ọ́ ìwà wo ló ń wù? Irú àwọn nǹkan wo ló ń jí gbé? Iṣẹ́ wo ló ń ṣe kó tó di pé bàbá gangan sọ pé kó máa lọ sẹ́wọ̀n bàbá tó bí lọ́mọ?
eléyìí ṣe olè ajẹranjẹ o tó bá jẹ́ pé olè ajẹranjẹ kò ní lọ sẹ́wọ̀n o wọ́n ní kán yọ olè kúrò lójú ẹ̀ ni ṣùgbọ́n olè tó ti gíràn láti kékeré bàbá rẹ̀ fúnra rẹ̀ ló kọ́kọ́ rán lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mejì bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀wọ̀n. àgbà ló ti ń ṣẹ̀wọ̀n. wà ní I think I was born in 1969 September 30 sir. ó ṣe máa pé 56 by September 30. nígbà yẹn bàbá mi máa ń gbé mi kiri so ara ìgbé kiri yẹn náà ló jẹ́ kí n jèrò Èkó dé ní Ìkòròdú to be precise Ìkòròdú yẹn dẹ̀ ni mo wà títí. so ní gbogbo báyọ̀ gbà ẹ̀tọ́ ọkọ̀ gbé mi tì pa ìránṣẹ́ Ọlọ́run ni pásítọ̀ Sẹ̀lẹ̀ ni ní low cost tí kò sí ṣọ́ọ̀ṣì yẹn sì wà bẹ́ẹ̀. bàbá mi jẹ́ nìkan tí ó kàwé kí ní púpọ̀ kó kàwé sandasis ló kà sàtáyé àtijọ́ bẹ́ẹ̀ ó jẹ́ nìkan tó wù jí sówó ó ń ta oògùn òyìnbó. ó ń tògbò òyìnbó bí ó ti gbé bàbá ó ti wọlé sí bàbá lára. ìyá mi ni first wife bẹ́ẹ̀ ogun yẹn. yes lẹ́yìn Ayọ̀ọ́lá you are right. ẹ̀gbọ́n mi yẹn ti kú sí 17 years ago. ẹgbẹ́ yẹn náà wọ́n jọ ń jalè ni wọ́n ti pa yẹn. position first born since out of 24 tó kú sá. ilé olórogún ló ti wá ìyá. èmi àti ẹ̀gbọ́n mi yẹn lógun yẹn dojú kọ. a bẹ̀rẹ̀ sí ní jalè kiri so bàbá wa dẹ̀ ń gbé wa lẹ́wọ̀n. now ìgbà míì máa mú wa ní Kaduna sá juvenile wọ́n gbé kan ní postal training institution ní Kaduna sá ní Kakuri very close to television market. so ibẹ̀ ni mo ti wá kọ́ wọ́n ṣe ń yìnbọn mo bẹ̀rẹ̀ amrọ̀bà proper bẹ̀ mo ti kọ́ lórí a máa ń jáde ń bẹ̀ yẹn. ṣe ẹ̀gbọ́n ó ní pé nígbà tó ń wá lọ síbi tó dárúkọ yẹn ibẹ̀ ni wọ́n ti wá kọ́ bí wọ́n ṣe ń ṣe music come back ibẹ̀ náà ti kọ́ tó ṣe ń gbé tí wọ́n ṣe ń yìnbọn ó lòun wá bẹ̀rẹ̀ iṣẹ́ adigunjalè proper ṣe bẹ́ẹ̀ tẹ́ tí ara yín gbọ́ tó ti kọ́ bó ṣe ń yìnbọn ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fìhín proper òun náà ló fẹ́ nu ara ẹ̀ sọ. mobile barrack a ní access àwọn a ní link sáwọn main prison Kaduna prison àjọ máa ń pàdé ṣòwò a máa lọ ṣiṣẹ́ ìta. now ìgbà tí mo máa fi kúrò níbẹ̀ ní 1990 torí ìrìnàjò yẹn bẹ̀rẹ̀ láti postal kan pè ní àtìgbẹ́ lábẹ́ òkúta. ẹ pa WhatsApp please pa WhatsApp TikTok. ẹ̀gbọ́n mi náà wọ́n gbé agbábí bẹ́ẹ̀ ó kúrò bẹ́ẹ̀ ní 1992. please ẹ pa WhatsApp. ìgbà tí mi wá dé mo lọ ní mo fẹ́ rí bẹ́ẹ̀jì bàbá mi ṣàtúnmú mi ó tún gbé mi lọ wọ prison. ó tún dá padà lọ prison. so bí mo ṣe bẹ̀rẹ̀ sí ṣẹ̀wọ̀n nìyẹn tó wáyé pé mo lọ lẹ́ẹ̀mejì náà ọ̀tọ̀ọ̀tọ̀. 12 times. 12 times. nígbà tí mo wá jáde ní last prison yẹn sá ní 2021. wọ́n wá sí mo ṣàwá wá mo fẹ́ lọ ṣiṣẹ́ kan gbà yẹn bẹ́ẹ̀ torí iṣẹ́ gbogbo prison tí mo lọ ìgbà kan bàbá adébóyè wá preach gbogbo wọn máa ń wá síbẹ̀síbẹ̀ náà kò sí anything ìgbà tí mo ṣàjáde tọ́lọ́ sọ fún títò mo kàn rí kíní kíní tracks náà máa ń kọ yẹn sáà tí àwọn Christian máa ń ṣe bẹ́ẹ̀ sá tí mo kàn kà kí ló jẹ́ kó wà attractive ni pé track yẹn sá ó wà glittering ó wà flashy ó wà colourful so mo wà mú un lẹ̀ mo dẹ̀ wá bí mo ti fẹ́ lọ operate torí. ó ní kíní track olórí yẹn torí yẹn ó ló wà beautiful ó wà flashy ló ń fi mú un lẹ̀ gbogbo ìrìn àjò tó ń sọ yìí Hadith God bless you gbogbo ìrìn àjò tó ń sọ yìí Adisa God bless you gbogbo ìrìn àjò tó ń sọ yìí ẹjọ́ níbo ló ti lọ sí theology school níbo ló ti ṣe baptism níbo ló ti ṣe ìrìbọmi ṣọ́ọ̀ṣì wo ló ti fa yẹ́ fún Jésù ẹ dákun ẹ bá mi máa béèrè torí gbogbo àwọn tí wọ́n tó lọ ń bà yìí ṣé bí mo expect kan béèrè àwọn ìbéèrè yẹn ìjẹ́ ìgbésí ayé àti ìrìn àjò ayé ẹ̀ ó ju ẹni tó ti fa yẹ́ ẹ̀fọ́ lọ́hùn àwọn ò ní parọ́ o àní parọ́ ẹ sọ. mo máa ń rọ̀bù káàkiri bẹ́ẹ̀tì máa rọ̀bù kiri mi ò pààyàn rí láti jọjọ gbogbo nǹkan tí n bá sọ fún. ní sùúrù ó lóun ò pààyàn rí báwo la ṣe fẹ́ gbọ́ ọ̀gbọ́n fúnra rẹ ló sọ pé o ti lọ kọ́ bí wọ́n ṣe máa ń yìnbọn gbogbo àwọn yòókù ẹ̀ ni wọ́n sì ti pa kí lè tán fi ń pa wọ́n bẹ́ẹ̀ máa dojú kọ ojú kìíní bora ẹ̀kọ́ máa kọjú ẹ̀ síra yín ṣáwọn kan ó sẹ̀mí wọn nù
ẹ gbọ́ nínú ìrìn àjò sọ pé òun nìkan lòun kù àwọn yòókù gbogbo ló ti kú kí ló pa àwọn yòókù ẹ ti kọ́ bọ́ ti ń yìnbọn ẹ ti ti rẹ́ǹtì bọ́ ẹ ti ń gbé lọ ẹ ti lọ ń digun yalè káàkiri n tó bá sọ náà lágbà mo búra òótọ́ mi ń pa n tó bá sọ lágbọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi yẹn àtijọ́ lọ operation rí so that my brother àwọn òkè máa ń láàánú lọ operation náà so èmi. ó láwọn ẹ̀gbọ́n àwọn wọ́n jọ máa ń lọ operation rí àwọn òkè máa ń láàánú lọ operation ẹjọ́ kí ni túmẹ̀ wọ́n jọ lọ ní o ṣé táwọn olè bá lọ rọ́ọ̀bù níbì kan ṣe tó bá pààyàn ẹjọ́ nítorí tọ́lọ́ gbogbo àwọn tó bá jọ lọ operation àwọn ṣé gbogbo nǹkan ló pààyàn ni bí wọn bá ti lè bẹ́ẹ̀ mi bá ti lè sọnù àwọn tó jọ lọ out yẹn tó jọ raid yẹn tí wọ́n jọ lọ yẹn tó jọ lọ operation yẹn tọ́lọ́pàá fẹ́ kó wọn ẹ̀sùn pànìyàn ni wọ́n fi kan gbogbo wọn torí ẹjọ́ kúrò nù lé ni ẹjọ́ lọ digunjalè ni ẹjọ́ lọ kó ẹrù ẹlẹ́rù ni. God believe we pray torí ẹ tó bá pọ̀ ní confidence to be wasting someone's life without any caution without any remorse mo believe pé mo ẹni tí lè ṣẹlẹ̀ because mo mọ̀ pé torí ẹ̀ we are 42 ìdájọ́ ń jalè tí mo bá kà lóríṣiríṣi ìsàmì nìkan ló kù láyé lé nísà. ọ̀sẹ̀ 42 jẹ́ gbọ́ ẹ bá wa táàpù èyí tẹ̀ wá lórí TikTok. wọ́n á jáde ẹ̀mọ̀ wọ́n á lọ ṣe restitution bàbá kan ló wàásù yẹn sà wọ́n pè ní olówó pọ̀rọ̀ kú bóyá máa ti gbórúkọ tí wọ́n pè káàkiri olówó pọ̀rọ̀ bẹ́ẹ̀ ó máa ṣe program kiri bẹ́ẹ̀ ni òun kìíní ẹ̀ wà ní Magboro side ó wá wàásù oníkìlọ̀ ṣe restitution olówó adúró tì mí tọ́mátì ẹ̀ ti fẹ́ gbá kí mo ṣàkọ́kọ́ fi 4.9 million tó kù lákàntì mi mo fi ṣe restitution ní ṣọ́ọ̀ṣì. Only 4.9 million ló fi ṣe registration ní church ẹjọ́ ṣé wọ́n máa ń ṣe registration ní church ni ẹ lo gbogbo ẹ̀yin Christians ẹ dá mi ló ẹ power tap kẹ́ máa down ẹ máa comment ṣé wọ́n máa ń ṣe registration ní church ẹni tó lọ tó dé láti jẹgunjalè ó fẹ́ máa sọ fún apò olówó ẹjọ́ ibo ló ti rí 4.9 so owó tó ń wá dé wá fi ṣe registration ní church òun ta ló gba 4.9 lẹ̀ ẹjọ́ CAC ṣé CAC gba 4.9 wo registration tọpẹ tó Kolawole tọpẹ ìbíjọlá you can lie nítorí wàá di sọ náà là á gbàgbọ́ ṣùgbọ́n àwa mọ òótọ́ bí ní sọ pé àwa yóò mọ òótọ́ aṣọ wá dòmìnira ẹ ṣe jàre tẹ́lẹ̀. kí ni yẹn jẹ́ kí Tóyìn Tóyìn lórúkọ ọ̀rẹ́ mi tó wà ní London tí mo sọ fún ilé ẹ̀kọ́ sáà tí máa ń orúkọ ẹ̀gẹ́ ni wọ́n pè ní mò ń rí fáṣí Tóyìn so ó jẹ́ kó máa ó ní tó pẹ́ ó ní ó ti ṣe kí ní ìhò ṣé mo òde ti fílẹ̀ lódìmọ̀lẹ́ ti dáríjì ẹ̀ onídìrẹ́ ti sọmọ onídìrẹ́ ti kó gbọ̀ngbọ̀n ẹ̀ ó máa dìgbà tó ń gbọ́ àdúrà kúrò ẹ̀ náà wà ní Nàìjíríà wọ́n pè ní níyì tó sọ fún so wá dùn ó ṣàwà bẹ̀rẹ̀ sí ní ẹ̀wọ̀n wọn máa sọ̀rọ̀ ó máa ń ràn mí lọ́wọ́ máa sọ gbà tí Olu Alo ó máa ń ṣe prógámù kan lórí rédíò sàwọn pè ní nítorí ògo bóyá ìdí tó ń pa pẹ̀lú lálẹ́ tó máa ló ń wọ̀ wọ́n lọ́wọ́ tó máa gbé sórí rédíò ẹ̀ mọ̀ tí ní rédíò station sà ṣẹyọ kan mẹ́ta ló ní sà ìkan ní Lẹ́kì Lagos ìkan ní Ìbàdàn ìkan ní Ìdó nílùú ẹ̀ so ṣẹwárí ti Èkó yẹn ló wá invite mi wá sí pé kí wọ́n sọ story mi ìpadàbọ̀ ilé ọgbọ́n nípa past life mi so ìgbà tí mo débẹ̀ sà ìjọ yẹn I think it was only nǹkan tí mo ń sọ yẹn sà ó wà recorded ó wà ní màá send gbogbo fídíò yẹn sí yín sà ẹ pick àwọn ìjọba pick bẹ́ẹ̀ so ó wá ní ohun sílẹ̀ ìjọ yẹn that was 2nd of January sà 2nd of July sà 2023 Sunday ni Sunday alẹ́ Sunday normal ṣe sà I think from 9 to 11 so ó wá ní kí n wá I went with my son ọmọ níwọ̀n àlọ́dọ̀ mi gbà ẹ̀ so bàbá tí bẹ́ẹ̀ wọ́n ìjà lọ́dọ̀ ọmọkùnrin délé adéyanjú wọ́n tún pè ní balẹ̀ kìíní yẹn olú máa ṣe program yẹn fún gbàgbọ́n bàbá olú àná máa wà bẹ̀ tí bàbá yẹn ò sí nílé ó travel out so ó pè wọlé ń gbà yẹn sórí program yẹn ń gbà tó ṣe àyìn tàbí òun tó ṣe ọlọ́fínmísọ̀ jẹ wọ́n ní bàbá ọ̀sẹ̀ tí bàbá ti dé nígbà yẹn níwájú ọlọ́ àti ènìyàn wọ́n ju nọ́mbà mi sílẹ̀ táwọn èèyàn ti ẹ̀ẹ́pù mi tọ́gá change kan fún mi nígbà yẹn pé tí bàbá dé so ìgbà. yàtọ̀ sí wípé wọ́n fẹ́ adopt ọmọ ẹ̀ yàtọ̀ sí pé wọ́n ra fàṣáàjà bí ọ̀kadà tuntun wọ́n rà fún
wọ́n ju nọ́mbà ẹ̀ sílẹ̀ àwọn èèyàn help ẹ̀ wọ́n fún lówó but still ó sì gbé ẹjọ́ Prophet Olu Alo wá sórí ìkànnì yìí láti wá yàkàyàkẹ́ fúnra rẹ̀ ló kúkú fẹnu sọ. Májọ̀ǹdì dáàtì bàbá wa dé ó wà nílé wọn ní kí n wá lálẹ́ ọjọ́ yẹn sáà lẹ́bàá tó 30 of the same July yẹn sá Sunday ló tún máa bọ́ sí sá wọn wá lọ. ṣe nígbà tí mo wá débẹ̀ sá ó wá ṣáà sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sí mi gan ó sọ hello sá mo gbọ́ yín sá ó sọ̀rọ̀ sí mi gan ẹ̀mọ́ ó ṣàṣe tó gbàdúrà wá ní òun máa ràn mí lọ́wọ́. ilé ìpadàbọ̀ ilé ọgbọ́n báwo ni tiẹ̀ tí wọ́n ṣe ń gba owó registration lọ́wọ́ ẹ̀ tí ò lórí chọ́ọ̀chì ni. olóhùn ti chọ́ọ̀chì gba owó registration mi ò gbà ní lọ́wọ́ mi ṣé. olóhùn ti adopt ọmọ mi. ọmọ ọdún mélòó dẹ̀ lọmọ yín gbà yẹn sá. ìgbà yẹn ọmọ yẹn wà ní ọmọ ọdún méjì sá. About to overclock 7. Torí ní July on the 13th of December yẹn sá ló wá pé 7 years. Okay. Ṣọ́kùnrin ni àbóbìnrin sá. Bẹ́ẹ̀ni, ṣọ́kùnrin àbóbìnrin. Ọkùnrin ni sá. Okay sá. Ọkùnrin ni. So 6 months plus ló ṣì wà ń gbà yẹn sá ó ló máa adopt yẹ. Ó sọ lórí rédíò àwọn gbogbo èèyàn wọn bẹ̀rẹ̀ sí ń pèsè ẹ̀ so ṣe nígbà tí wàá lò máa ra ọ̀kadà fún mi yẹn sá ó ju nọ́mbà àmì ìpọ̀ ẹ̀ wọ́n ní kó fi ó ní àkáǹtì wọ́n ní rọ́ọ̀lù àkáǹtì foundation ó wá ju àkáǹtì yẹn sílẹ̀ oníkàwé máa dáwó sí ó lóun fẹ́ yan 250 kọ́ máa fowó sí kọ́ fi owó sí ó ní 2000 ní kinní náà ó ní ẹ̀dẹ̀. ṣe é rí ingrate ló máa ń sọ báyìí wọ́n ju àkáǹtì sílẹ̀ àwọn èèyàn fẹ́ sọ pé àkáǹtì tó wọ́n ní rárá wọ́n lé àkáǹtì wọn ló máa jù sílẹ̀ àwọn èèyàn wá ń fowó sí oní 2000 ní kinní kan gbogbo máìndì ẹ̀ ni wípé owó tí wọ́n gbà lójú tí ẹ̀ báyìí ó jù yẹn lọ ó ju tán fi fún rẹ̀ ọ̀kadà fún un lọ. ẹ má gbàgbé wípé ńgbà tó lọ sọ́dọ̀ ìpè mí lókàn fúnra rẹ̀ náà ló lọ bá pásọ ìpè mí lókàn gbà náà tó lóun fẹ́ tú àṣírí Àgbàlá Gabriel òun fẹ́ bá ti tọ̀tẹ́ ẹ̀jẹ̀ lórí ìkànnì ẹni tí ò mọ̀ ẹ́ rí tó lóun pásítọ̀ tó lóun sọ pé ó jẹun lówó pé òun lọ pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ tó wà ní Kòròdú pé òun ní pásítọ̀ ṣọ́ọ̀ṣì àṣírí wá padà tún pé òun kọ́ ní pásítọ̀